A máa kó ọdún o, a kú ìyèdún o. Ọdún tó bá wa láyé láyọ̀ àtàlàáfíà yìí. Ó máa bá wa láyọ̀ àtàlàáfíà ní ìwòyí next year pẹ̀lú ògo Ọlọ́run. Wọn ò ní fẹ́ ní kankan ṣàwátì inú wa. Ẹ̀yin èèyàn mi, ààfin la máa wà ń sìn ẹ̀jẹ̀ ẹ̀ lọ kó yùn kẹ́jẹ́ ẹ̀ lọ kó lẹ̀kẹ̀ kí kó gbogbo ẹ̀ sọ́wọ́ kí kó sọ́rùn. Ààfin la máa wà ń sìn o. Ṣé ni iṣẹ́ rántí olórí tó ń búlì lọ́jọ́ kìíní àná? Bẹ́ẹ̀ ni olórí Tèmítọ́pẹ́ tóun àti Ashley eléyìí tó máa ń wọṣọ traditional ẹ̀ tó máa ń jọ ààfin la wà ń sìn o. Wọ́n tún ti rọkọ̀ bọ́gìnì. Ṣé mọ̀ pé wọ́n ti gbọ́ ohun tá a mọ̀ jẹ́ dé. Mi ò ṣèdí anybody o. Èmi yọ̀ ni o bó lórí ire yọ̀ kí ire tiẹ̀ léde. Ọkọ̀ ń dá pọ̀. Ibu kábíyèsí sọ pé ọkọ̀ lélẹ́yìí. Àwọn obìnrin tó obìnrin nìyẹn. Àwọn obìnrin tó ń fọwọ́ ṣiṣẹ́ tí ò kì í ṣe puna.com, akuna.com. Tó yóò ṣe pé ó bò náà máa fi ń ṣiṣẹ́ tó jẹ́ pé ọwọ́ tí ń ṣe pé wọ́n máa lẹ̀ mọ́kọ́ kọ́kọ́ múlẹ̀. Wọn ò ní fẹ́ mú kankan lẹ̀. Wọn ò ní fẹ́ ṣe nǹkan kan. Àwọn obìnrin takuntakun láwùjọ. Àwọn tó yẹ fún olórí. Àwọn tí olórí tọ́ sí. Olórí Tèmítọ́pẹ́ tèmi nìkan. Any other Tèmítọ́pẹ́ is a kíni? Is a counterfeit o. Tẹ bá rí mọ́tò yẹn. In fact, voice command ni. Tuntun, cháráchárá kì í ṣe tòkunbọ̀. Tẹ bá rí engine yẹn. Even ìgbà tí kábíyèsí ṣì gan what? Obìnrin. Àwọn obìnrin nìyẹn. Àwọn obìnrin téèyàn gbọ́dọ̀ máa emulate nìyẹn. Kì í ṣe àwọn ìyá àjàràbùkà tó wà lórí social media. Àbí àwọn àǹtí àjàràbùkà tó jẹ́ pé ọkọ ọlọ́kọ okó olóko náà máa lé mú káàkiri tó hàn lè ṣiṣẹ́. Tó ń wábi tọ́pọ̀ lọ ń wábi tó tutù sí kó lọ bá sí lábẹ́ bàbá ń bàbá tó fẹ́ bá fi tí wọ́n bá ti ayé máa yẹn jẹ́ tó dẹ̀ mọ̀ pé máa yẹn kábíyèsí ní láwùjọ wá tẹ̀ wo bí tó ti ń bọ̀ wá wo gbogbo nǹkan tó ìdọ̀tí tó ti ṣe you just want to force yourself into anywhere from social media to olórí tipátipá olórí ojú àlà you just want to force yourself anywhere just because you feel like you òbò owó gan-an ló ń pọ́n lé ní aago mélòó òbò arìndínwó náà ń pọ́n lé òbò tí ò yọ nǹkan kan tí ò da nǹkan kan fún yín lọ́jọ́ alẹ́ lọ́jọ́ ọ̀sán lọ́jọ́ alẹ́ àti lọ́jọ́ àárọ̀ gbogbo ẹ̀ all together kò sí nǹkan kan tó yọ náà òun lẹsẹ̀ wá ń gbé tẹ wá ń kó powder sójú ẹ̀ tẹ wá ń kó powder tẹ́ ẹ̀ ń fi gíní sí tẹ́ ẹ̀ ń fi setting spray sí kí ló wà bẹ́ẹ̀ gbogbo ẹ̀ sí funfun tán kí lẹ̀ ń pọ́n lé gbogbo ẹ̀ ti fún ẹ wo pack wear to one side ṣe rí reasons mo fi drag ni pé olórí láyọ̀ kó yẹ kí n pè é lólórí ibú sórí bó ṣe drag àwọn olórí that you are always dragging them just because you want to please Mesoro bí Mesoro dẹ̀ ló ń rán ẹ pé kó lọ máa drag àwọn olórí torí pé àwọn ọ̀dẹ̀ kọ́ ló bà ti Mesoro jẹ́ àwọn olórí wọn in fact wọn rán iṣẹ́ kó dá bed warmer fún kábíyèsí nígbà tí ó sọ lórí láàfin ìwọ ló decide pé ó fẹ́ lọ ṣe bed warmer ṣe bí ìjà ló sọ fún wa pé ó fẹ́ lọ jà fún bàbá báwo ni pátá ṣe ń sọnù báwo lọ̀rọ̀ oyún ṣe débẹ̀ ẹ máa fi nǹkan kẹ́wọ́ ṣe rí obìnrin ló wà pretentious jù ní ayé ẹ bẹ̀rù obìnrin ẹ bẹ̀rù àwọn obìnrin bí màá yẹn ṣe rí bẹ́ẹ̀ mo fẹ́ wá jà fún bàbá ó bẹ̀rẹ̀ sí ń jà ó bẹ̀rẹ̀ sí ẹ má búlì kábíyèsí mọ́ ẹ̀ṣẹ́ nígbà tí mọ̀mọ́ wọn tó ń búlì àwọn lọ́balọ́ba tó fẹ́ búlì máa yẹn pa ẹ má búlì máa yẹn ò kì í ṣèyàn bẹ́ẹ̀ ẹ máa rò pé sincerity irọ́ ni o òbò ni o wọ́n fẹ́ lọ fòbò jagun ni o àwọn yẹn wọn ń gbèjà ẹni tí ǹjẹ́ wọn ṣe pé kí àtẹ̀rọ̀pọ̀kẹ́ o kó tiẹ̀ lọ síbẹ̀ kó tiẹ̀ fún ẹ lówó at least you fight for baba owó là ń expect mi ò mọ bí àǹtí ṣe bẹ̀rẹ̀ sí ń fọwọ́ funfun tó bẹ̀rẹ̀ sí ń lóyún gbogbo ẹ̀ kàn ṣe bí ìfìrí báyìí lójú wa ní pé kí ló dé nígbàwo sígbàwo from which time to which time mélòó gan-an dún ẹ tó ti ń doyún gan-an ìwọ tó yẹ pé yàrá ẹ̀yìn náà ti ń bẹ́ẹ̀ sùn ọ̀ kì í sùn sáàfin ìwọ tó yẹ pé ẹ̀yìn kùlé wọn ń gbé dókè òun ní yàrá ń bẹ òun nílé ń bẹ wọn recognize ẹ ń bẹ ìgbà orí ẹ mélòó gan-an bẹ́ẹ̀ sùn tó ti sáré ń lóyún tóyún wá di wàhálà tó di hílàhílo láàrin ọba méjì tó wá jẹ́ pé eléyìí ti ìṣẹ̀lẹ̀ pé ṣèmi nìkan mò ń bẹ́ẹ̀ sùn eléyìí ti ìṣẹ̀lẹ̀ pé èmi nǹkan kọ́ ni mò ń bẹ́ẹ̀ sùn àwọn méjèèjì wá mọ̀ pé wọ́n jọ àkúnakúná àǹtí mi ni ó wá dọ̀rọ̀ oyún wọn ọ̀mìyàn tó lóyún ọlọ́mọ ayẹ̀ká lóyún ẹ̀sìn at 50 something kíní yẹn ó dùn mí pọ̀ pé báwo ni obìnrin at 50 something ló máa ní midlife crisis kò wá ní míyàn tó lóyún fún ọkùnrin méjì máa sọ pé àwọn nìkan kọ́ ló dún ẹ má máa fòbò ṣàbàṣàmọ̀ kó dáa
ẹ má máa fi òbò, ẹ má máa fi ṣàbàṣàmọ́. Ilé ayé lélẹ̀ kò dáa. Ẹ máa rántí ọjọ́ ọ̀la. Ẹ máa wá kó gbogbo ẹ̀, ẹ máa wá pákéjì gbogbo ẹ̀, ẹ máa wá ṣe kíni, ẹ máa sin ojú. Wọn ò tí ì fẹ́ yẹn ti kó sí funfun. Àwọn tó kó wọlé yìí, school ni majority wọn wà ní gbogbo ìgbà yẹn. Àwọn gangan tó deserve, àwọn gangan tó ń pè ní olórí, àwọn gan ò tí ì wọ funfun. Ọ̀tìgbà tó ń fẹ́ wọn ní ṣùlọ́kà náà ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ń wọ funfun. Wọn ò tọrọ yín, wọn ò fẹ́ yín. Ẹ ti náà ń lóyún níta outside wedlock. Ṣé bí wàá tẹ̀sí jẹ́ kán fẹ́ ẹ náà kó tẹ̀ tó lóyún? Àbúrò sọ pé o mọ̀ pé òun ovulate. Ẹ mọ̀ pé òun ovulate ẹ kí bàbá rọ sí. Kò dáa náà. Ẹ má máa foyún di ọkùnrin mọ́lẹ̀. Nǹkan tẹ́ fẹ́ lọ ṣe nìyẹn àǹtí mi kó tó di pé iṣẹ́ jálé yín lórí. Mo ní òtí ẹ̀bẹ̀rù orí ẹ̀ kọ́ má lọ pa ẹ́ dànù kọ́ lọ fi ẹ́ ṣe nǹkan ètùtù. Kéèyàn máa wá kúrò ó wá mú ọba kó o tiẹ̀ mú bá lẹ́gbẹ̀rí kó o lọ mú lókè lókè. Odidi kábíyèsí wa di number 1 king in Yorùbá land. Òun ló lọ mú tó bẹ̀rẹ̀ sí tó fòbò tó fi ń ṣe palliative tó fi ń ta kite tó wá ṣàfẹ́ fọ́ọ̀sì ara ẹ̀ kó o bí prince àbí princess. Ṣé o ti rí pé àwọn tó tọ́ sí orí bó ṣe ń kọ́ ọmọ lùbọ̀ everyday celebration kò sí ogun lórí social media ó rí gbogbo ìgbà ní social media gbóná join ní pé wọn ò gbọ́dọ̀ fẹ́ o àwọn ò ní gbá o ó ti ṣe kinní kan wọ́n bẹ̀rẹ̀ sí ń post ogo picture àǹtí mi níbi tó ti ń wọ pátá yẹ́lò onípátá pupa àbí pátá yẹ́lò láì ṣe àbáṣọ ajídára wọ́n bẹ̀rẹ̀ sí ń post gbogbo ẹ̀ gbogbo àwọn tó ti bá sùn àǹtí mi ẹ̀yin gan try mi ò mọ̀ nǹkan tẹ́ ẹ̀ ń lálàrí ṣẹ̀ mọ̀ when you see a man powerful like that mo mọ̀ pé ẹ̀yin obìnrin pẹ̀ ní low self esteem ẹ máa rò pé kó kàn gbà kó tẹ̀ jẹ́ pé ẹ̀kan ló máa gba pátá wá nídìí yín èmi máa ń sọ kíní kan pé àwọn nǹkan bẹ́ẹ̀ ò kì í freak mi ò mọ nǹkan mi ò mọ bí tó ti raise yín o tẹ́ bá lọ sọ́dọ̀ àwọn ọmọ eléré náà wọ́n á gba pátá yín tẹ́ bá ṣe bọ́n lẹ́sọ̀ 30 a dẹ̀ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe wà yìí bójú yín ṣe rí yẹn 30 àti kọjá 30 tó jẹ́ pé kò tiẹ̀ kì í rí nǹkan sójú ni àti yán mú tú yín 30 bẹ́ẹ̀ ni tí aeroplane fẹ́ mórí ẹ̀ kúrò ń jọ́sìn mo mọ̀ pàtì torí ẹ pààrà ibẹ̀ yẹn kì í ṣe kékeré ẹ pààrà ibẹ̀ yẹn kì í ṣe kékeré 30 àti kọjá dáadáa in fact títí gbára sá lọ́nà Èkó àti parí iṣẹ́ àti ṣanwọ́ sí ó ti tómi ìṣanwọ́ then kábíyèsí náà láàrin ọba méjì wọ́n á fi yín ta kite ọlọ́run orí mi ẹlẹ́dàá mi mọ́mọ́ jẹ́ ìṣẹ̀sín wọ́n á fi yín ta kite at the end of the day ẹ tún róyún he wọ́n tún wá ta ni bàbá bíbí wọn tó fẹ́ gboyún lọ́wọ́ yín kíkí ní ìmáwá dìtì jù ẹ tún wá lọ ṣẹ́yún pẹ̀lú ọjọ́ orí yín ọlọ́run ẹ bá tẹ̀ máa gbóyún ẹ̀bọ̀ lọ́dọ̀ ọkọ mi ó máa gbà ọkọ mi ò láìké yọ̀ máa ṣẹ́yún ó máa ọmọ ọlọmọ ń jẹ́ bẹ́ẹ̀ ni ó máa gbà kó ní fi yín ṣẹ̀sí pé àǹtí yan dáadáa dẹ̀ níyàn ibi tó kọ̀ kù sí ló kù sí a máa bá yín tọ́jú ọmọ ìwé bẹ́tà kéèyàn tọ́jú ọmọ ju pé kẹ́ lọ flush ọmọ ìwé sínú làtọ́yìn ẹwà àwọn tó wá deserve ẹ̀ tí ò ń ṣe pé wọ́n lọ ó tẹ̀ rí yàn tó fẹ́ scam odidi kábíyèsí ọ̀ọ̀nì ó rí yàn tó lè scam tó lè fòbò scam nílé ayé ó rójú ẹgbẹ́ ó rí àwọn tó rí ṣe ó wá lọ mú lókè ń bẹ̀ yẹn ó wá rò pé àkìlọ ti ọmọ lọ́wọ́ that man is very intelligent ó ṣe kí ni ó ra dọ́ọ̀jì ọmọ ọlọ́mọ ojú bá rí bí gbogbo ara lògùn ẹ̀ when they are intelligent women hardworking women graduate master degree holder and you business women Tóbilọ́ba business ló ń ṣe kura kí ló ní òun ni mò ń sọ wetin you get see the ọkọ̀ bọ̀gìnì tí this woman bring her iṣẹ́ wo gan ni Tèmítọ́pẹ́ gan ṣe gan ẹ wo mọ́tò yẹn gan these women dey win in silence like what ẹ wo mọ́tò yẹn mèsòrò these are the people even wọ́n ṣe é ní oore ni kábíyèsí náà marry you wọ́n ṣe é lóore ni torí tó bá yẹ pé wọ́n fẹ́ sínú ilé yẹn sórí oppression ló máa pa ẹ́ those women they have something tó gbé dání they are not àṣàkù they are not lazy your own definition of well of kábíyèsí o fẹ́ lóyún fún kábíyèsí ní pé tó bá ṣàṣe dé bẹ́ẹ̀ tó bá sì lè lóyún fún kábíyèsí gbára báyìí ó máa tọ́jú ẹ̀ sórí pé àwọn obìnrin yẹn ló ń ṣiṣẹ́ fún ara wọn orí èèyàn tó ń ra mọ́tò èèyàn tó ń ṣe business orí empire tí Tóbilọ́ba ṣí orí empire tó ṣí owó ara wọn náà fi ń ṣe o gbogbo èèyàn ti lajú kì í ṣayé àtijọ́ o tó jẹ́ pé àwọn olórin máa jókòó rẹpẹsẹ̀ kábíyèsí ló máa ṣe gbogbo ẹ̀ nísìn in fact they save you dodge a bullet because tó bá yẹ pé o lọ wọ ààfin yẹn ní
mi sọ̀rọ̀ ẹ̀mí àfẹ́ bọ́ ìwọ kí ló ní ìwọ tó yẹ kó birthday lásán pé ẹ̀ṣẹ̀ ló ń tọrọ owó nu inbox o fẹ́ ṣe 50th birthday you cannot even do it in grand style kò pe léré kò pe gbogbo ẹ̀ ẹ ṣáà lọ ń tọrọ owó nu inbox kan máa support any birthday tẹ́ bá ti fẹ́ ṣe báyìí support ní ẹ̀ ní ju support lọ so kí ló o ṣe ò ní ìwé òkà kí ló ní tó fẹ́ fi lọ compete nínú bẹ́yẹn they are competing those women are competing ṣe lè jàre nǹkan tó mọ̀ healthy competition ni wọ́n léra wọn léré ibo ló fẹ́ sáwọ̀ wàá já ẹ̀mí àfẹ́ ẹ̀bọ wọ́n á búlé ẹ̀mí àfẹ́ ẹ̀bọ ìwọ ló máa dẹ́lẹ́sìn náà ni wọn orí pé tó bá jókòó confidently gallantly ni kò síbi tó wọ̀ gallantly ni because wọ́n ti ní owó wọn kó tó di pé wọ́n rí kábíyèsí yìí àwọn ò rí orogún ológun dẹ̀bì ti àyà àti bíi tiẹ̀ àwọn yẹn ti ní owó wọn kó tó di pé wọ́n rí ọ̀rọ̀ kábíyèsí yìí wọ́n ti ní clear definition nípa life wọn they are not just women that just sit down pé ọkọ kẹran má jẹlé kọkọ bá ṣàtì mú wá they are not like you they don't do all that they face their business ẹ̀wọ̀ ṣebí èèyàn tó ń búlì tó bá tẹ̀ fẹ́ búlì èèyàn tẹ̀ kì í mọ̀ wàrà yín ó sọ pé kí láyọ̀ lọ máa búlì olórí Tèmítọ́pẹ́ wo ọkọ̀ tí olórí Tèmítọ́pẹ́ rà without the help of her husband ṣé o ti rí sí pé wàá máa nàgà mú ṣòro wo ọkọ̀ ẹ máa òun búlì èèyàn tó lè ra ẹ̀pà wo ọkọ̀ tí Tèmítọ́pẹ́ rà ṣé o ti rí sí ẹ̀gbọ́n kínní Mariam ṣàbúrò àbẹ̀gbọ́n medical doctor wọ́n kàwé ńlẹ̀ wọn burúkú Mariam yẹn gan wọ́n ti sọ iṣẹ́ kan tó ń ṣe fún mi mo ti gbàgbé all this way kò sí pé àṣàkù àwọn eléyìí kàwé wọ́n tó Ashley ó mọ ìwé ìlú òyìnbó wà ní Ashley ti school Ashley tó tún jẹ́ traditionalist ìlú òyìnbó ló ti school mèsòrò ṣó lọ school UK àtọ́dún tó ti wà UK ó kó lóńdó kiri àwọn tẹ́ ń búlì nìyẹn ṣé o ti rí sí you guys are just insecure wàá máa wò pé what do they have that you don't have education money businesses degrees which you cannot have wọ́n ṣí ṣọ́ọ̀bù fún ẹ mọ́ mi ò ṣí ṣọ́ọ̀bù fún ẹ ó lù ú tá ò fi jẹun ni ìwà tí wọ́n kele tó máa ń gbé sẹ́yìn yẹn ó ṣí ṣọ́ọ̀bù tì látijọ́ tó ti dé lóyìnbó kí ló achieve ṣèbí ẹ búlì wọn ni ẹ jẹ́ káwa náà sọ tì kí lẹ achieve látọjọ́ tó ti dé lóyìnbó kí lẹ fi ilé ayé yín achieve ó nìyẹn wọ́n ti ru ọkọ̀ wá o ibẹ̀ làwa wà bó lórí rẹ yọ kí oore tiẹ̀ léde ní mi ìlédè yàn kó máa ṣe rere ilé ayé òun bá wọn tó wà nílé ọkọ wọn jà ṣebí ọkọ wọn ló decide pé o ò kì í ṣara wọn ó ti wà ń bẹ̀ káwọn mẹ́fà tó dé èèyàn kó odidi èèyàn mẹ́fà wọlé ó dẹ̀ tún bá wọn jà kábíyèsí did not choose you he can never choose you you are forcing yourself on him he can never tó bá yẹ kó fẹ́ choose ẹ ó máa yọ èèyàn kan kúrò ayé ò ní ṣòfò tó bá yẹ kó fẹ́ choose ẹ láti fọ wọn ló ti fẹ́ bímọ tán síbẹ̀ kí ló ṣe ń já fún láyọ̀ àwọn market torí sìn báyìí ló take step back wọ́n ti tún bọ́ ṣe ń bí ọmọ wọ́n ṣe ń ṣe kíni wọ́n ṣe ń rọkọ̀ àwọn obìnrin see women doing wonders these are women àwọn èèyàn téèyàn máa copy nìyẹn kì í ṣe pé kéèyàn kan jókòó kó máa ranjú kó máa fẹ́ mú kó máa ṣe kíní kan this is what you see healthy relationship this is people you look up to pèsòrò ó kàn dàgbà ní òní òòrọ̀ ọ̀kan tára báyìí àwọn tó yẹ kó mú lọ́rẹ̀ẹ́ kó mú mọ́ra ẹ ti jọ dókò kan náà okó ti dà yín pọ̀ okó pa yín pọ̀ so ó yẹ kó mú àwọn obìnrin yẹn lọ́rẹ̀ẹ́ kó mú wọn dáadáa kó mú nǹkan tó ń ṣe tó fi ń mèkẹ́ ó wà bẹ́yẹn òun sọ pé kí blogger máa búlì wọn torí pé òròkódó look at you look at them ibi méjì ló ti pàdánù mèsòrò ó pàdánù nínú ilé kábíyèsí wọn ò pè ẹ́ number 2 ó pàdánù láti tún jẹ́yàwó ó pàdánù láti tún ṣe láti jẹ́yàwó kábíyèsí ó tún pàdánù láti ṣe kíni láti ní dìgírì láti níṣẹ́ gidi tó ń ṣe iṣẹ́ tó máa fún ẹ ní owó àwọn obìnrin wọn ń wo ojú kábíyèsí jẹun kábíyèsí ti mọ̀ pé liability ló máa jẹ́ òun ni mo bẹ́ fún ẹ in case nobody is going to tell you wọ́n ti mọ̀ pé léyìí owó wọn ló fẹ́ wá jókòó tí kò ní nǹkan kan tó fẹ́ ṣe you be a liability ó rí pé ọjọ́ tó lọ síbẹ̀ even when the man make it clear pé I did not choose you ó tún lọ ń jà bẹ́ẹ̀ ó lọ bá àwọn ìyàwó wọn bó ṣe ń jà ní ti eléjèsè ló ṣe ìyàwó eléjèsè kan ló bímọ bó ṣe ń jà lé eléjèsè ló ń jà ní Ọọ̀nis palace gbogbo palace ló ti ń jà ló ń jà kiri ẹ̀kan yìí náà ni
They did not choose you. Why? Because gbé nǹkan dání. So don't force yourself. Don't hate them. Don't hate them. Láti tó bá tún lé ayé wá kó o tún yàn dáadáa. Òbò kò lè orúkọ burúkú ló ń sọ ní dà kò ń gbéyàn débi kankan. Òbò ló dẹ̀ kó lose opportunity ticket mẹ́rin. Torí òbò ló ń pín. Tó bá yẹ pé o ti ń pín òbò wá níṣẹ́ gidi lọ́wọ́ àyè sí lè wà fún ẹ náà. Pẹ̀lẹ́ máa jà pẹ̀lẹ́ bíbí. Wọ́n tún ti ra in case tó bá rí wọ́n tún ti ra mọ́tò láàfin mo ní kí n sọ fún ẹni o. Pẹ̀lẹ́ my sister wà okay eventually ṣo tún gbọ́. Pẹ̀lẹ́ a kú ọdún a kú ìyèdún ẹ send owó ọdún wa o ẹ fún wa ní gift ẹ fún wa ní style ẹ fún wa ní super star o àbí káwọn lè ṣe ń pè ẹ fún wa ní gbogbo nǹkan tẹ́ bá lè fún wa. Bẹ́ẹ̀ ni ẹ send ẹran ọdún tèmi náà sí mi kò jẹ́ bó ṣe jẹ́ ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ àmọ́ lọ God bless you have a wonderful day.